gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe súfí tẹ́ ń sọ fún gbogbo ara ayé pé ká máa pè àwọn ànábì Ọlọ́run ọba ẹ̀sìn ni nítorí pé àwọn ni wọ́n súnmọ́ Ọlọ́run ìjọba ayé yàtọ̀ sí ìjọba Ọlọ́run o ẹ wá ń fi ìjọba Ọlọ́run ẹ fi ń wé ìjọba bàbá Tinubu ẹ̀yin torí pé téèyàn bá fẹ́ rí bàbá Tinubu àwọn kan ní ó sára Sẹ̀tìmà lẹ́yìn ó ṣe kíni èèyàn kọ rí ẹ̀yìn lọ lè bá ẹ̀yin fi ìjọba ayé ẹ fi ń wé ìjọba sánmọ̀ Ọlọ́run ò bùkátà ká lè bẹ́ nìkan kan bẹ́ẹ̀ ni Ọlọ́run ò bùkátà ká lè bẹ́ nìkan kan táwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ ó ní wàkọ́lá rabbukum bẹ́ẹ̀ ni wàkọ́lá rabbukum ud'uni astajib lakum Ọlọ́run ní ud'uhu liyad'uwani ẹ̀yin ẹ pè òun kóhun lè pè mí ẹbọ ni kéèyàn máa pè nìkan pé kó wà ń pè Ọlọ́run ọ̀lẹ́ lọ́dà àfáà tó jẹ́ àlàyé ìpè kọ́bọ̀ ṣàdúrà òun náà pè Ọlọ́run lè pèsè pé ó pè òun ẹ̀dọ̀ dànù papọ̀ pé Allah àmọ́ ẹni tó ti kú kọ́ wá ní ànábì ní Madina mọ́ṣẹ́ bá mi sọ fọ́lọ́run pé mo ní ìdí kan báyìí ẹbọ ni o ẹ̀yin bàbá wa ya Rasulallah khudh biyadi gbogbo àfọ̀n lóga pátá tán máa lọ lè wò ràn mí lọ́wọ́ nìtumẹ̀ fátàdára kí ni ràn mí lọ́wọ́ nìtumẹ̀ ìwọ òjíṣẹ́ Ọlọ́run ọba mọ́ṣẹ́ ràn mí lọ́wọ́ dákun wà ń ta àbí wọn bàbá mi máa kánà Muhammadun àbá ahadi min rijalikum ayẹ̀kọ́ wà ní kílẹ̀ pé ànábì èsì bàbá ẹ̀ nìkan bó láti wá máa ń parọ́ kárí òdodo báyìí ká sì máa parọ́ tàwí láti bọ́ọ̀tìlà ẹni tó wí ìsìn ọmọ tí ń wí ẹ̀yin lẹ́mọ̀ wá parọ́ àní nǹkan ọ̀dà ká sì gbà pé ọ̀dà kì í ṣe gbogbo táwọn bàbá wa tí wọ́n filẹ̀ fún wa ní ọ̀dà èmi ń da ń bẹ̀ tá ń ṣe èyí tí ọba dẹ ẹja yọ kú á kì í kẹlù mí ìpè ànábì ẹbọ ni ẹni bá ń pè ànábì kọ́ran àbí ọ̀ràn òun lọ́wọ́ ẹlẹ́bọ ni kọ́dà tí máa ń kírun òye kò nírun bẹ́ẹ̀ máa ń kírun lẹ́yìn ẹni ò nírun ẹgbọ́n tá ànábì wí Ọlọ́run ní ká ànábì sọ pé kul la amliku li nafsi naf'an wala darra Ọlọ́run ní ànábì sọ fún wọn pé ìwọ Muhammad ọ lágbára kankan ọ lè ṣe nìkan láǹfààní ọ sì lè kánira kó fún yàn illa masha Allah Allah nìkan lọ́wọ́ ń di bẹ́ẹ̀ o òní fún yàn láǹfààní òní sì kánira kó fún yàn nígbà ànábì sọ bẹ́ẹ̀ ní Quran Suratul A'raf aya 188 ipò lè lòun. قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله يا أكرم الخلق ما لي من ألوذ به إنا ونكون طوى نبردان يا أكرم الخلق ما لي ó ní ìwọ tí ọlápọ̀nlé jù ní ẹ̀dá Ọlọ́run èyí ànábì wa Muhammad ó ní máa lí kò sí fún mi mọ́ni àlóòtú bìí mọ́ni àtẹ́jú bìí ẹni tí ń sálọ̀dọ̀ rẹ̀ siwaka yàtọ̀ sí wa nabi inda hulul hadith al-amami nígbà tí wàhálà bá dé ọ̀sẹ̀ni tààlà sálọ̀dọ̀ rẹ̀ aláàlá máa sálọ̀dọ̀ iyyaka na'budu lọ́wọ́ ní Quran tanka wà iyyaka nasta'in ṣe búrídà ni ó sọ ẹ̀sìn fún wa ní àbálẹ̀ Quran nǹkan dàrú rẹ̀ gbogbo àwọn nǹkan báyìí àti ìdálógún tipẹ́tipẹ́ àwọn èèyàn tún gbé dìde bó láṣẹ máa sọ pé ibadallah rijalallah ẹ̀yẹn ní eré tẹ́tí lọ àyínú náà ẹ̀ràn wá lọ́wọ́. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Àyínú náà bi awnillah ẹ̀ràn wá lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run tí ń bẹ lọ́wọ́ yìí òkú ló ń sọ fún òkú Ọlọ́run tí ń sọ nù Qur'an Suratul A'raf ó ní innal ladhina tad'una min dunillah Ọlọ́run ní àwọn tẹ́ ń pè tí kò kì í sọ Ọlọ́run ibadun amthalukum Ọlọ́run bá ní ẹrú mi bíi tiyín làwọn náà o ibadun ẹ̀fọ́ ibadallahi náà ni àbí ibadallahi rijal Ọlọ́run ní ibadun amthalukum Ọlọ́run bá ní ẹrú mi bíi tiyín làwọn náà fad'uhum ẹ pè wọ́n wò kárì ẹ pè sọ àmọ́ Tìjàní wò káwò ẹ pè sọ Ibrahim Kaula ẹ pè wò kárì ẹ pè sọ Badawi ẹ pè wò kárì ẹ pè sọ Ahmad Imam Shafi ẹ pè kárì Imam Malik ẹ pè kárì Ọlọ́run fad'uhum Ọlọ́run ní ẹ pè àwọn àjẹ́ àtòsọ ẹ pè wọ́n kárì falyastajibu lakum bóyá wọn dàn yín ló ẹ̀yin kò tún sọ dèkì tó wá dé pé eré òdodo lẹ́wà Ọlọ́run wá ní ẹ pè wọ́n ẹni kò sọ̀rọ̀ nù sáré. Ya Sheikh Ibrahim Gawsul Lilwara. Ìwọ̀n èmi àti àjọ ń gbọ́ra wá ń sìn wọ́n náà sọ pé Ibrahim ọ̀yá sọ̀rọ̀ ká gbọ́ kájọ gbọ́ má bọ̀ wá sórí rédíò kájọ sọ kò pè sí Ibrahim ṣe kó sì dá wa lóhùn. Ya Sheikh Ibrahim agídí ní bíkẹ́ yìí kàfẹ́lì mọ̀ náà tẹ́ ń fìlì kára orun òkú mímá ìwọ iṣẹ́ Ibrahim mọ́sá ìlà mi mọ́sá ìgbà mi a kì í pẹ̀dọ̀ Ọlọ́run ṣé Ibrahim náà aláàdé ń pè nígbà tó wà láyé ẹni bá ń pẹni tó ògùn kì í sọ Ọlọ́run ẹlẹ́bọ ní Suratul A'raf gbogbo ẹni wá ti gbà pé ẹnìkan bẹ tó lè ṣe ń tọ́lọ̀ ń ṣe kò sí tí wọ́n ń pè bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa aláàní ńlá yẹn aláàní gbà yẹn ìgbàgbọ́ ìsìlámù nìyẹn ìgbàgbọ́ yìí tẹ̀yìn ṣe ìgbàgbọ́ àwọn ẹlẹ́bọ tẹ́ bá ti yí kú lọ́dọ̀ Ọlọ́run bá sariful ibadati li ghayrillah asba shirkan Suratul A'raf aya 194 ayé ẹ̀yìn tẹ́ kàwé ọ̀rọ̀ tètè máa yẹ yìí bẹ́ẹ̀ mi ti sọ yín sìn ẹ̀ ti lọ lè wò
Quran chapter. Quran chapter àti verse tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ̀yin ti bọ́ lọ́wọ́ wàhálà àwọn oníkéwì náà ni wàhálà àárò òdòdó báyìí ọlọ́run ní bàlá tẹ̀dọ̀ ọmọ aláhi ahada ọlọ́run ní ẹ má pẹ́ lómi ọlọ́run ní ẹ má pẹ́ lómi mímí ọlọ́run ọba kí ló tó fẹ́ ká máa sọ lérò ọ̀rọ̀ tá à ń sọ yìí ọwọ́ ni ya Rasulullah ya Rasulullah àdìbò wọ́n yẹn tó ní ya Rasulullah tó ní ya Jésù kò sí yàtọ̀ láàrin méjèèjì wọ́n rẹ̀ máa bá àwọn tó ń jà pé kéde tó ń pe Jésù wáyé tó ń pe ṣéwù àwọn nẹ́bí ọlọ́run tóbi lọ́dọ̀ ọlọ́run ọba àmọ́ àgbọ̀dọ̀ pè wọ́n torí wọn lẹ́tọ̀ọ́ sáyé tí gàgà ọlọ́run láti jókòó ọlọ́run bá ní ujibu da'wata da'i iza da'ani ọlọ́run bá ní máa dáhùn tí wọ́n bá pè mí èyí tí wọ́n bá pè mí ọlọ́run ní èmi ò máa dáhùn àyà pọ́nà Al-Qur'ani rẹpẹtẹ tí ọlọ́run bá aláàfin sọ fún wa pé èmi ní kẹ́sí kí ni èmi ní kẹ́ pè ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa àwọn náà ní hújà kan tí wọ́n máa ń tẹnu mọ́ àwọn náà ní àwọn àròyé kan àwọn àròyé wọn ní àyà kan wà nípa ẹjọ́ wẹ́wẹ́ tí ò ní ìtumọ̀ lọ́dẹ̀ ní ọba kéwù ó ní ọlọ́run ní fábítàgù ilé ìwàsílátà ọlọ́run ní ẹwà akasọ̀ akasọ̀ yẹn lọ́lẹ̀ wo tafsiri bàbá wa Qurtubi Tabarani Shawkani àti Jalalaini àti tafsiru al-Sa'di àti gbogbo tafasira àwọn afẹ́sìn lọ́lẹ̀ wo túmọ̀ àlùwàsílà mẹ́ ọlọ́run ní ẹ sàkàsọ̀ wá sọ́dẹ̀ mi ọlọ́run ẹ fi kankan sàkàsọ̀ àwọn wá ní àwọn àfa àtàwọn wòlé ọlọ́run ọba làwọn mọ̀ fi sàkàsọ̀ ní tí wọ́n ń pè ní ẹ fi kan sàkàsọ̀ ni pé ó tún lò bó kọ́rí bàtà ilé bil amri wa ta'ati Allah ẹ ṣe ìbáàdà ẹ máa kírun ẹ máa ṣe àsìkáàrì ẹ máa ṣe la ilaha illallah ẹ máa ṣe astaghfirullah ẹ máa ṣe salatu ala nabi ẹ máa ṣe sàdákà ẹ máa gbààwẹ̀ ẹ máa ṣàdúrà ẹ máa ka Qur'an gbogbo eléyìí ẹyin náà ń pè ní wàsílà nìyẹn tọba tí wọn ń ṣe Ọlọ́run ọba Allah yóò wá gba ìjọsìn rẹ torí pé Ọlọ́run ló pa wá láṣẹ ká máa ṣe nídìí bẹ́ẹ̀ wọn a máa sọ pé àwọn òsìn wọn ṣẹbi àwọn kírun àwọn gbààwẹ̀ àwọn àṣọ fún wọn pé tẹ sọ yẹn irú ọ̀rọ̀ táwọn kèfèrí Mákà sọ gẹ́lẹ́ nù fún Ànábì Ànábì ní kí ló tẹ̀ wọ́n rán àwọn Uzza sọ́lọ́hun kí ló tẹ̀ rán àwọn Láàtà sọ́lọ́hun. Ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa. Ọlọ́run ní ala lillahi dinul khalis Ọlọ́run bá ní èmi nìkan mọ́ làdúrà o èmi nìkan mọ́ làdúrà èmi nìkan lillahi torí ẹ̀sìn làdúrà walladhina takhadhu min dunihi awliya gbogbo àwọn tí wọ́n mú lọ́lọ́run ọba nínú àwọn wòlíì àwọn tí wọ́n mú lọ́lọ́run ọba Ọlọ́run bá ní tí wọ́n bá ní kí ló dé tẹ̀ wá jókòó tí wọ́n tẹ̀ ń pè wọ́n tẹ̀ ń bẹ̀ wọ́n wọ́n wà ní ma na'buduhum á sì wọ́n o bẹ́ẹ̀ náà ṣe ń wí. bẹ́ẹ̀ náà ṣe ń sọ nǹkan kan lẹ́jọ́ sọ. illa liyuqarribuna ila Allahi zulfa. bí ẹ bá jẹ́ pé àkànfẹ́ kí wọ́n sún wa mọ́ Ọlọ́run. sàwábì sá. Al-Qur'ani ní ẹnìkan ò ní sún wọn mọ́ Ọlọ́run. wọ́n yà fún ọ ládùúgbò àwọn fún ọ ní àsìkárò. wọ́n kàn ń kéwú tí wọn náà fi máa ṣẹ̀sìn ni. àmọ́ pé wọ́n fẹ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run bá wọ́n máa lọ́dọ̀ ẹnìkan ẹni ẹ lọ́ọ́ máa pè ẹni ẹ lọ́ọ́ máa bẹ̀ kò tún wá jálàyé ó tún wá jókòó alàyè gan wọn náà gbọ́dọ̀ pé àfi lẹ́nu nǹkan tó lè ràn ọ́ lọ́wọ́ lérí ẹ̀ lóòótọ́ ẹ̀hìn ọ̀fẹ́ já sínú kànga ọlọ́mọdé àmọ́ sọ wọ́n pé ẹgbàá mi ẹ̀là mi ò tí wọ́n bẹ létí wọ́n gbóyè ti kànga wọ́n gbà ọ́ wọ́n sì là ọ́ eléyìí ṣe bọ́ torí pé ẹni tó ń pè orí ó sì lágbára láti ṣe àmọ́ ká máa pè òkú. wọn ní ẹ̀yin òbí mi ẹjí gbádùn. ẹ dákun ẹ̀yin ìyá mi bàbá mi ẹ má sùn lọ. Suratu Zumar àyá ẹlẹ́kẹta Ọlọ́run bá ti ní tí wọ́n ń sọ fún ànábì jọ yìí ni pé àwọn òsìn wọn o àwọn kan fi wọn ṣe staircase àtẹ̀gùn lásán làwọn fi wọn ṣe. Ọlọ́run wá yọ sọnù kúrò pé kò sátẹ̀gùn láàrin ẹrú àti Ọlọ́run ujibu da'wata da'i wa idha sa'alaka ibadi anni fa inni qarib Ọlọ́run bá ní mo súnmọ́ yín gan ujibu da'wata da'i iza da'ani ní máa dá yín lóhùn tẹ́ bá ti ń pè mí gbàrà wa nahnu aqrabu ilayhi min hablil warid àyà mi ni Ọlọ́run ní asúnmọ́ yín ju ká san ọrùn yín lọ ìwọ tó súnmọ́ yẹn ju ká san Ọlọ́run tó súnmọ́ ju ká san ọrùn rẹ lọ ọjọ́ tó wá rán ẹnìkan tó wà ní Senegal sí bàbá engineer ló jòkó lẹ́yìn sí jẹun wò mí sí ọyẹ kí n máa wá sọ fún brother tó wà ní ẹnu gate náà pé ẹ bá ń pe engineer tó wà ní studio àwọn máa gbé sáàsì kí ni ń ṣẹlẹ̀ aláàlóhùn súnmọ́ ojú ká sọrùn lọ ọyẹ ìwọ wá ń lọ lè pe ẹni tó wà ní fásì ẹni tó wà ní Saudi àbọ̀ wà ní Cairo wípé kọ́bọ̀ sọ fọ́lọ̀ ń pọ̀ òun fẹ́ nǹkan báyìí sẹ́sìn nìyẹn ó ti wá kú ẹni wá sì ti kú wọn ní òkè ṣe kí òkè máa ti ń lọ mọ́ alhayu là á máa ń pè ó ànábì fi ní ya hayyu ya qayyum bi rahmatika astaghith eléyìí àsọ̀bíyà ìzìbíyà tó wà àsọ̀bíyà àwọn èèyàn wọ́n rí bẹ́ẹ̀ pé àfa gbogbo tẹ̀sán ń kọ̀rẹ́tì àmọ́ èyí táwọn ọmọ ṣe lásìkò àdúrà lókùn táwọn ọmọ ṣe báwọn ọmọ ṣe àlàwà ẹ̀yìn tá a bá bi mẹkáníkì àbí bíríkìlà pé ṣé wùlọ yẹ ká máa pè tá a bá dé sọ̀rọ̀ àbí àlá mẹkáníkì yóò ní bifitratihi salima pẹ̀lú àdámọ́ tó lọ dámọ́ láì sí lọlé kéwú yóò ní àlá àtọ́dá gbogbo wa ni
yóò wá béèrè pé séwù yẹn ta lọ sóun lọ darẹ̀ àwọn lòun kọ́ darẹ̀ sóun ní máa ń fún rẹ̀ wọ́n lòun kò ń fún ta ní ń fóun. nídìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí kílẹ̀ o ẹ dákun torí tọ́lọ́wọ́n bá wa ẹ má jẹ́ kẹ́sìn wa ẹ má jẹ́ kọ́ dàrú o ẹ má jẹ́ kẹ́sìn wa ẹ má jẹ́ kọ́ bàjẹ́ o ya Rasulullah yòókù níbí yẹn di orin kọrin ni o orin ẹbọ ni o. ó ti bí ẹ̀dì. ìyá ànábì gbàmígbà mi lọ́wọ́ mi ìyẹn fàtàdá ara kínní wà á dákun mọ́ṣáyé ràn mí lọ́wọ́ wà á ń tàbí ìwọ̀n bàbá mi orin kọrin ni ọkọ̀ dá o ẹ má tún pẹ̀pẹ̀ mọ́ tẹ́ bá ti ń ba yín sòdodo ọ̀rọ̀ tẹ́ bá ti rẹ́rìí oyè ẹ má pẹ̀pẹ̀ mọ́. èyí tó wà nínú àkọọ́lẹ̀ ẹ̀sìn wa òun náà ni pé ẹnìkan tá a máa ń pè ọlọ́ni wa anna masajida lillah wọ́n ní fala tad'u ma'a Allahi ahada ọlọ́run bá ní sẹ́rí mọ́ṣáláṣí ẹ̀mí mo ní o ẹ má wàá pẹ̀lú mi wala tad'u ahadan ma'a Allah ẹ má pẹ̀ nìkan mọ́ ọlọ́run tó bá ti ní ya Rasulullah dáa á wà béèrè pé ṣé yá Jésù náà dáa tá a fà bá ní a'udhu billah á wà ní kí ni yàtọ̀ láàrin méjì ànábì ọlọ́run ọba ẹrú ọlọ́run ni ẹ̀rí àfáà tó ń pè náà ẹrú ọlọ́run ni ànábì Ìsá ẹrú ọlọ́run ni ànábì Muhammad ẹrú ọlọ́run gbogbo ẹni bá ti jẹ́rú ọlọ́run ọba gbọ́dọ̀ pé lọ́lọ́run mi sọ náà àyà tí mo kọ́kà yẹ pé àníṣe ìnàmà ọlọ́run ọba ní gbogbo àwọn tẹ́ ń pè yẹ ọlọ́run ọba ní ìbádùn amsalukum ọlọ́run ọba ní ẹrú mi bíi tìyín náà iná lẹ́tìnà tad'una min dunillahi ìbádùn amsalukum ọlọ́run ní ẹrú mi bíi tìyín làwọn náà ìtumọ̀ ni pé ẹ̀fẹ̀ rúlẹ̀ ọba tó dáhùn ẹrú ni kẹ́ máa ṣe kíni kẹ́ máa pè ẹni tí ò ní ẹfílẹ̀ ẹni tí máa fún yàn ni kẹ́ máa pè ẹni tí ó jẹ́ òkú tí ó padà kú àbó ti kú ẹfílẹ̀ alààyè ni kẹ́ máa ṣe kíni náà ni kẹ́ máa pè ẹni tó ní gbogbo ayé òun náà lọ́lọ́run ọwọ́ rẹ̀ ní gbogbo kan wà tabarakalladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir ọlọ́run bá ní ọwọ́ òun nìkan ní gbogbo ọlá wà gbogbo téèyàn bá wọn fẹ́ àlàáfíà ni máa pè ọlọ́run máa ní yá ṣáfí owó lọ́n wá máa pè ọlọ́run ọba pé ya Razzaq ọba alárìsìkí ọ̀hún wà ìsọ́ni máa ka Ayatul Kursi Allah ní kọ́ máa pè ní gbogbo lọ́sàn àti lóru ẹ má jà pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run ọba wa bóyá àwà nínú dẹ̀ra àbá wà nínú ṣòro Allah wal mustaghathu bi òun nìkan lọ́ba tí a máa ń ké gbàmígbàmí lọ sí ọ̀dọ̀ rẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́run ọba aláà kọ́mọ́sà tún ìgbàgbọ́ wa ṣe gbogbo wa tá a ti wà lóko àánú yìí àbọ̀yá àmọ̀ tẹ́lẹ̀ àbáwá tá a mọ̀ tí à ń sagídí ká lè túbá lọ́dọ̀ ọlọ́run torí ọjọ́ ń lọ ibi tó lágbára sí ni pé ẹni bá ń pe ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run ọba tó wá dé pé ẹbọ ẹ ọ̀kan tí ṣe náà nìyẹn wọ́n ní kó ọlọ́run nígbà gbogbo ọdún tó kí gbogbo ájì tọ́lọ ọlọ́run nígbà gbogbo Ramadan tó gbà ọlọ́run nígbà yóò kú ní kèfèrí ni yóò sì wọ̀nà gbére man da'a ghayra Allah faqad ashraka shirkan akbar Allah nìkan lọ́wọ́ tí a pè ọlọ́run ọba kọ́mọ́sà wọlé àánú ẹ̀ ọlọ́mọsà ẹ̀sàlẹ̀kùn rámọ̀ rẹ̀ fún wa àwọn ayé àtakọ́ rẹpẹtẹ yìí ó ti tó fẹ́ni tó bá fẹ́ mọ̀nà ọlọ́mọjà sínú wassalamu alaikum warahmatullahi wabarakatuh.